Mo mú ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry ní ìlú Ìlọrin. Àkọlé ètò wa ti òní òun náà ni ìfẹ́. Ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni Florence aya Àjàgbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore gbogbo tí ẹ̀ ń ṣe nínú ayé wa. Bí a ṣe fẹ́ kíyèsí ọ̀rọ̀ ìfẹ́ èyí tí ó yẹ kí ọkọ kó ní sí ìyàwó rẹ̀ lónìí, ní orúkọ Jésù ẹ jẹ́ kí ó lè so èso rere ní orúkọ Jésù Olúwa wa, àmín. A ti ń bá wa sọ̀rọ̀ bọ̀ látẹ̀yìnwá lórí bí ó ṣe yẹ kí obìnrin kí ó máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀, tàbí kí ó máa gbọ́ ohun tí ọkọ rẹ̀ wí kó máa gbọ́rọ̀ sí i lẹ́nu. A sì ń rí àwọn ìpè lọ́tún lósì wípé lóòótọ́ ni ó dára kí obìnrin kí ó máa gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu tàbí kí ó máa tẹ̀lé àṣẹ rẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ ọ̀gọ̀rọ̀ ọkùnrin pẹ̀lú ni kò fẹ́ràn aya rẹ̀. Ọ̀gọ̀rọ̀ ọkùnrin ní kò ka aya rẹ̀ sí. Nítorí náà a sì ti pinnu rẹ̀ wípé a ó bá àwọn ọkọ wa náà sọ̀rọ̀. Lónìí kókó ohun tí a sì fẹ́ bá wọn sọ náà ni ọ̀rọ̀ ìfẹ́ sí aya. Yóò kan ọkọ, yóò sì kan aya, yóò tilẹ̀ kan àwọn ọmọ pẹ̀lú. Mo gbàdúrà wípé bí ẹ ti ń tẹ́tí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, Ọlọ́run á jẹ́ kí ó ṣe ọkàn ẹnìkọ̀ọ̀kan wa ní rere. Ìfẹ́ lọ́ọ̀dẹ̀ ó ṣe pàtàkì. Ìfẹ́ ó ṣe kókó. Ọlọ́run ń fẹ́ kí ọkọ kí ó fẹ́ràn aya rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe kà á nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Éfésù orí 5 ní ẹsẹ̀ 22. Bíbélì wípé ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín. Ṣùgbọ́n nígbà tí a dé ẹsẹ̀ 25, ó tún wá wípé ẹ̀yin ọkọ ẹ máa fẹ́ràn àwọn aya yín. Ọlọ́run wípé kí aya kí ó tẹríba fún ọkọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó wípé kí ọkọ pàápàá kí ó fẹ́ràn aya rẹ̀. Bí a bá wo èkíní Pétérù orí 3 ẹsẹ̀ 7, ó kà níbẹ̀ báyìí wípé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ ẹ máa fi òye bá àwọn aya yín gbé. Ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára, àti pẹ̀lú bí àjùmọ̀jogún oore ọ̀fẹ́ ìyè, kí àdúrà yín kí ó má bàa ní ìdènà. Ọ̀rọ̀ ńlá nìyẹn o. Ìyẹn ni wípé bí ọkọ bí ó bá ń ṣe dáradára sí aya rẹ̀, tí ó ń tọ́jú rẹ̀, tí ó ń ṣe gbogbo ojúṣe rẹ̀ fún un, tí ó fẹ́ràn aya rẹ̀ dáadáa, àdúrà rẹ̀ kò ní ní ìdènà. Ṣùgbọ́n bí ọkùnrin bá ń sorí kunkun sí àṣẹ yìí, àdúrà rẹ̀ yóò máa ní ìdènà. Ìyẹn ni pé àdúrà rẹ̀ kò ní gbà. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o. Ohun tí mo kà nínú Bíbélì ni ìwọ náà lè kà. Ìkíní Pétérù orí 3 ẹsẹ̀ 7, ohun tó sọ nìyẹn. Bí Ọlọ́run bá sì sọ̀rọ̀, ta ni ẹni náà tí ó lè yí padà? Ohun tó wu Ọlọ́run nìyẹn. Nítorí náà àwa gẹ́gẹ́ bí aya, àwa náà ń fẹ́ kí ọkọ wa kí ó fẹ́ràn wa dáadáa. Ó lè máa wí pé aya tí ò gbọ́ràn, aya tí kì í tẹríba, aya tí kò kà ọ́ sí. Ìwọ náà kíyèsí ara rẹ. Báwo ni ìwọ náà ṣe ń ṣe sí obìnrin yẹn lọ́ọ̀dẹ̀? Bí ó tilẹ̀ jẹ́ wípé ó yẹ kí aya kí ó tẹríba fún ọkọ rẹ̀, ó gbọ́ràn, kò gbọ́ràn, ó ṣe aláìbìkítà, kò ṣe bẹ́ẹ̀. Ó yẹ kí aya kí ó tẹríba. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ọkọ pẹ̀lú kí ó fẹ́ràn aya rẹ̀. Ó jẹ́ ohun pàtàkì tí Ọlọ́run fẹ́ kí a tẹ̀lé. Bákan náà Ọlọ́run fẹ́ kí ọkọ àti aya kí wọ́n jẹ́ onínú kan náà. Ìyẹn ni wípé bẹ́ẹ̀ ni ọkọ kó jẹ́ bẹ́ẹ̀ ni aya, àti bẹ́ẹ̀ ni aya kó jẹ́ bẹ́ẹ̀ ni ọkọ. Nínú ìkíní Pétérù kan náà ní orí 3 ẹsẹ̀ 9, Bíbélì wípé kí gbogbo yín ṣe onínú kan. Ẹ máa bára yín kẹ́dùn, ẹ ní ìfẹ́ ara, ẹ máa ṣe ìyọ́nú, ẹ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Ohun tí Bíbélì sọ nìyẹn. Bí ọkùnrin bá wà nínú ilé tí kò fẹ́ràn aya rẹ̀, tí kò mú kí ìmọ̀ wọn kó ṣọ̀kan, dájúdájú a lè fi wé ọba tó jẹ. Ó ní adé, ó ní pọ̀pá,
ó ní ẹ̀wù ńlá, ó ní ohun gbogbo tá a lè fi mọ̀ pé ọba ńlá ni. Ọba ni ọkọ lọ́ọ̀dẹ̀ o. Bíbélì jẹ́ kó yé wa nínú ìwé Éfésù yẹn ní orí 5 ẹsẹ̀ 22 yẹn títí di ẹsẹ̀ 24. Ọlọ́run fi yé wa wípé bí Kristi ṣe jẹ́ orí fún ìjọ, bẹ́ẹ̀ ni ọkọ pàápàá jẹ́ orí nínú ilé. Ẹni tí ó bá sì ti jẹ́ orí nínú ilé, ó túmọ̀ sí wípé ọba ni. Ìwọ lọba nínú ilé rẹ gẹ́gẹ́ bí ọkọ rere. Ìyàwó sì jẹ́ ayaba olórí lọ́ọ̀dẹ̀ rẹ. Nígbà tí a wá fi ọ́ jọba lọ́ọ̀dẹ̀ rẹ, tí a fi pọ̀pá ọba tí a fi lé ọ lọ́wọ́, ìyẹn jẹ́ pọ̀pá àṣẹ, tí a gbé adé lé ọ lórí, tó wá ń sí gbogbo rẹ̀ lò, ó túmọ̀ sí wípé ò ṣe dáadáa tó. Ọlọ́run fẹ́ kí àwa ọkọ ká máa ṣe dáradára sí àwọn aya wa, pàápàá jùlọ nígbà tí ọkọ bá ń bínú, ẹni tí a pè ní ọba lọ́ọ̀dẹ̀, tó mú aya rẹ̀ tó lù ú nílùkulù. Bíbélì sì jẹ́ kó yé wa nínú ìwé Òwe orí 12 ẹsẹ̀ 4 wípé aya òun ni adé orí ọkọ. Mo sọ lẹ́ẹ̀kan wípé adé tí a fi dé ọ lórí, òun náà ni aya rẹ. Nígbà tó wá mú adé yẹn tó jù mọ́lẹ̀, tó lù ní pọ̀pá, tó ta ní bàtà, tó fa bẹ́lìtì yọ, tó lù jàngbọ̀njàngbọ̀n, dájúdájú ó túmọ̀ sí wípé òun fi adé rẹ̀ wọ́lẹ̀. Ọkùnrin lọ́ọ̀dẹ̀ ó gbọ́dọ̀ fẹ́ràn aya rẹ̀ débi pé kó máa kẹ́ ẹ, kó máa gẹ̀ ẹ́, kó sì máa ṣe ìtọ́jú rẹ̀. Ìyẹn ni wípé adé orí rẹ̀ ò ń tọ́jú rẹ̀. Bí ọba bá ń tọ́jú adé, dájúdájú yóò máa hàn nígbà tí ó bá jáde pẹ̀lú adé rẹ̀. A ó mọ̀ pé dájúdájú ọba tó tóbi ni eléyìí. Ọlọ́run yóò ran gbogbo ẹ̀yin ọkọ wa lọ́wọ́. Ẹ jẹ́ ká tọ́jú àwọn aya wa. Ẹ jẹ́ ká máa rántí ọ̀nà tí a gbà fẹ́ wọn. Ẹ jẹ́ ká máa sìkẹ́ wọn. Obìnrin máa ń fẹ́ ká máa sìkẹ́ òun ni o. Mo fẹ́ sọ àṣírí kan fún wa. Bí ọ̀rọ̀ bá dojúrú lọ́ọ̀dẹ̀, bí ọkọ gidi, bí ọkọ rere tó bá jókòó, tó pe ìyàwó rẹ̀, tó tù ú lára, tó wípé ìwọ aya mi, fọkàn rẹ balẹ̀. Jẹ́ kí ìtùnú Ọlọ́run kó wọnú ọkàn rẹ. Ogun tó wà nínú ọ̀dẹ̀dẹ̀ wa yìí, Ọlọ́run ó ṣe. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọkàn ìyàwó yẹn ó balẹ̀, inú rẹ̀ yóò sì dùn. Ṣùgbọ́n nígbà tí ọkọ tí ò bá nífẹ̀ẹ́ ìyàwó, wo ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní, ìyà ó jẹ ọ́ dáadáa. Ọkàn ìyàwó yẹn ó tún máa gbóná sí i, yóò tún máa dàrú. Abájọ tí àwọn àìsàn oríṣiríṣi fi kúnnú ayé lónìí, pàápàá àìsàn ẹ̀jẹ̀ ríru. Nígbà tá ò bá múnú ara wa dùn lọ́ọ̀dẹ̀, tá ò fi ọkàn aya wa balẹ̀, tá ò mú kí ó láyọ̀ lọ́ọ̀dẹ̀, sì rántí pé ìdọ̀bálẹ̀ ló fi fẹ́ aya yẹn. Tó bá jẹ́ pé o gbé ìyàwó sínú ilé, o ò dọ̀bálẹ̀ fún bàbá àti ìyá rẹ̀. Bí wọn ò tiẹ̀ sí láyé, o ò dọ̀bálẹ̀ fún àwọn ẹbí rẹ̀, o ò san nǹkan orí rẹ̀. Mọ̀ wípé o lè ní ọ́, o jí obìnrin gbé ni. Ó sì pẹ́ ni, kò tíì pẹ́ jù. O sì lè ṣe bẹ́ẹ̀ láti ṣe àtúnṣe. Ọlọ́run fẹ́ kí a fẹ́ràn aya wa dénúdénú, ká san nǹkan orí rẹ̀, ká wá máa kẹ́ ẹ, ká wá máa gẹ̀ ẹ́, ká sì máa ṣe ìtọ́jú rẹ̀. Ìfẹ́ ṣe pàtàkì o, kí a ní inú kan náà, pàápàá jùlọ ká máa dáríjì ara wa. Éfésù orí 4 ẹsẹ̀ 26 ó wí pé bínú má sì ṣe ṣẹ̀, má ṣe jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá ìbínú rẹ̀. Ọkùnrin mìíràn lè bínú ju agbọ́n lọ. Yóò bínú ọdún kan, ọdún méje, ọdún mẹ́ta, ọdún mẹ́rin, ọdún márùn-ún, ó wà lórí ìbínú. A ní rántí pé bó ṣe ṣe ní 2014 nìyẹn, bó ṣe ṣe ní 2018 nìyẹn, a tún bẹ̀rẹ̀ lọ́dún yìí nìyẹn, bá ṣe máa bá lọ nìyẹn. Ọjọ́ wo ló fẹ́ parí ìbínú? Ọjọ́ wo ló fẹ́ parí ìjà? Ọjọ́ wo ló fẹ́ parí aṣọ? Ọjọ́ wo ló fẹ́ dákẹ́ àti máa na ìyàwó rẹ? Adé orí rẹ ló ń nà yẹn. Ìfẹ́ ṣe kókó o. Bíbélì wípé ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run. Bó o bá ní ìfẹ́ aya rẹ, o ò mọ Ọlọ́run. Ohun tá à ń sọ náà nìyẹn. Ẹnikẹ́ni tí ó bá kùnà láti fẹ́ràn aya rẹ̀, dájúdájú ó jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. A lè rí eléyìí nínú ìkíni Jòhánù orí 4 ẹsẹ̀ 9. Ó sọ fún wa wípé ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. O ò bá jẹ́ pásítọ̀, o ò bá jẹ́ alàgbà, o ò bá jẹ́ díákónì nínú ìjọ, o ò fẹ́ràn ìyàwó rẹ, o ò fẹ́ràn ọkọ rẹ, ọkàn ń ṣe gbogbo rẹ̀ lásán ni.
nítorí pé o kò mọ Ọlọ́run. Ẹni tí ó bá kórìíra arákùnrin tàbí arábìnrin rẹ̀, Bíbélì pè é ní apànìyàn. Apànìyàn kan kò sì ní lè dé ìjọba Ọlọ́run. A lè rí eléyìí nínú ìkíni Jòhánù orí 3 ẹsẹ̀ 15. Ẹnikẹ́ni tí ó bá kórìíra arákùnrin rẹ̀, apànìyàn ni. Ẹ̀yin sì mọ̀ pé kò sí apànìyàn tí yóò lè wọ ìjọba Ọlọ́run. Àti ní ìparí, Ọlọ́run fẹ́ kí a fẹ́ràn ara wa. Ìwọ ọkọ, fẹ́ràn aya rẹ. Ìfẹ́ ni Ọlọ́run pa láṣẹ fún ọ pé kó o fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí aya kí ó tẹríba fún ọkọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìwọ̀nba ọ̀rọ̀ wọ̀nyí tí à ń gbọ́, Ọlọ́run ó jẹ́ ká mú wọn lò ní orúkọ Jésù, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Bí ẹ bá ń fẹ́ ìmọ̀ràn tàbí ẹ fẹ́ láti ran iléeṣẹ́ wa lọ́wọ́ láti san owó fún àwọn ètò wọ̀nyí kó má bàa dúró, ẹ lè pe nọ́mbà yìí 09036932020 09036932020. Ire o.